ta ló rán agbẹjọ́rò Yọmi Aliyu níṣẹ́ tó ń jẹ́ lórúkọ adájọ́ àgbà ìpínlẹ̀ Ọ̀ṣun? Tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn amòfin, ìgbàgbọ́ gbogbo èèyàn ni wípé àwọn tó mọ ojúlẹ̀jà ohun tó tọ́ ni wọ́n wà níbẹ̀, ṣùgbọ́n ìyàlẹ́nu ni yóò jẹ́ tí àwọn amòfin kan bá sọ ara wọn di irinṣẹ́ ìbanilórúkọjẹ́ káàkiri. Ṣé kò wá sí yàtọ̀ láàrin ìkómọ àti ìṣílé ni, tí àwọn kan fi wá ń ran àwọn aláìníṣẹ́ lórí ìkànnì ayélujára láti dá wàhálà sílẹ̀ láàrin ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti ẹ̀ka ètò ìdájọ́. Ó ṣeni láàánú wípé ní kété tí agbẹjọ́rò Aliyu gbé lẹ́tà kan jáde lọ́jọ́ 11 oṣù kẹfà ọdún yìí lórí ọ̀rọ̀ adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun, onídàájọ́ Bọ́lá Adépèlé Òjó, ni àwọn aláìmọ̀kan ti bẹ̀rẹ̀ sí ní gbé sùmọ̀mí jáde láti ba gómìnà Adémọ́lá Adélékè lórúkọ jẹ́. Báwo ni odidi agbẹjọ́rò àgbà SAN yóò ṣe lòdì ìdájọ́ onídàájọ́ Bọ́lá Adépèlé Òjó lórí dókítà Rahman Adédoyin tó ní òtẹ́ẹ̀lì Hilton nílùú Ilé-Ifẹ̀ mọ́ ọ̀rọ̀ ètò ìdájọ́ nípínlẹ̀ Ọ̀ṣun? Ta ni kò mọ ìbáṣepọ̀ tó wà láàrin Adédoyin àti ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun, pàápàá lásìkò ìjọba gómìnà náà Adégbóyèga Oyètọ́lá? Yóò wù wá bí onídàájọ́ Adépèlé Òjó bá lè bọ́ síta láti wá sọ fún gbogbo ayé tí ìjọba gómìnà Adélékè bá dá sí ọ̀rọ̀ ìgbẹ́jọ́ Adédoyin fún odidi ọdún kan ààbọ̀ tó fi gbọ́ ẹjọ́ náà. Ìpalẹ̀mọ́ ìdìbò gómìnà ń lọ lọ́wọ́ lásìkò tí ìṣẹ̀lẹ̀ tó gbé Adédoyin dé ọgbà ẹ̀wọ̀n bẹ̀rẹ̀. Ọgbà ẹ̀wọ̀n yìí ló sì wà títí tí ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fi wáyé lóṣù keje ọdún 2022. Ìgbẹ́jọ́ ti ń parí lọ kí wọ́n tó búra fún Adélékè lóṣù kọkànlá ọdún 2022. Báwo wá ni ọ̀rọ̀ ìdájọ́ yìí ṣe kan gómìnà gan-an? Adélékè àti Adédoyin kì í ṣe ọ̀rẹ́ rárá o. Àgbékalẹ̀ kóòtù ni nǹkan tó ṣẹlẹ̀ sí Adédoyin. Níwọ̀n ìgbà tí ilé ẹjọ́ ti dá lẹ́bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án, ó di dandan kó kojú ìdájọ́. Ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní gbogbo àwọn agbẹjọ́rò tí wọ́n dúró fún Adédoyin lásìkò ìgbẹ́jọ́ ìpànìyàn yìí. Àwọn bíi Yusuf Ali SAN, Kúnlé Adégòkè, Muideen Adéoyè Galadima. Àwọn yìí náà ni wọ́n gbọ́ ẹjọ́ tako Adélékè lásìkò ìgbẹ́jọ́ tó ṣúyọ lórí ẹjọ́ gómìnà. Báwo wá ni ìránṣẹ́ Aliyu yìí ṣe ń sọ lórí ìkànnì ayélujára pé ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ni Adédoyin? Àwọn agbẹjọ́rò yìí kan náà ni wọ́n tún ti bá Adédoyin gbé ẹjọ́ kòtẹ́milọ́rùn dìde báyìí. Kò sí agbẹjọ́rò Adélékè tàbí ti ẹgbẹ́ òṣèlú PDP kankan lára wọn. Báwo wá ni yóò ṣe pa irú irọ́ tí kò ní ẹ̀rí bẹ́ẹ̀ mọ́ gómìnà? Ó tún pa irọ́ mọ́ olórí àwọn òṣìṣẹ́ ìjọba. Kí ni wàhálà rẹ̀ pẹ̀lú olórí òṣìṣẹ́ ìjọba tí kò ṣe àṣemáṣe kankan, tí kò sì lọ́wọ́ nínú irọ́ tí wọ́n ń pa káàkiri pé wọ́n fẹ́ yọ adájọ́ àgbà? A fẹ́ kí agbẹjọ́rò Aliyu mọ̀ lónìí wípé irọ́ tó jìnnà sóòótọ́ ni ọ̀rọ̀ tó ń gbé káàkiri wípé gómìnà Adélékè fẹ́ fi dandan fi ẹ̀yìn onídàájọ́ àgbà Adépèlé Òjó tì nítorí pé gómìnà tiẹ̀ ní agbára láti ṣe bẹ́ẹ̀. Ṣé Aliyu gbàgbé wípé ẹ̀ka ètò ìdájọ́ dá dúró ni? Ṣé ó ṣẹ̀ṣẹ̀ yẹ kí ẹnikẹ́ni ran SAN yìí létí wípé òfin ló ṣe àlàkalẹ̀ àsìkò tí àwọn onídàájọ́ àgbà yóò lò lọ́fíìsì wọn ni? Àbí ọjọ́ orí rẹ̀ ti ga jù láti mọ̀ pé kò sí níkàáwọ́ gómìnà kankan láti fi agbára lé onídàájọ́ àgbà kúrò lọ́fíìsì? Tí ọkùnrin agbẹjọ́rò yìí kò bá rántí àwọn nǹkan wọ̀nyí, báwo la ṣe wá fẹ́ retí ọ̀rọ̀ tó mú ọpọlọ dání látọ̀dọ̀ ọkùnrin tó ń pe ara rẹ̀ ní bàbá gbàgede ìmọ̀ lórí ìkànnì ayélujára tó ń rán níṣẹ́? Ṣe ni ó kàn ń dorí ọ̀rọ̀ kodò pẹ̀lú irọ́ bàǹtàbàǹtà tó ń pa. Kátikàti ló ń sọ, iṣẹ́ ẹrú ni wọ́n fi rán, síbẹ̀ kò fi tọmọ jẹ. Kí ló dé tí àwọn èèyàn kan gbàgbé pé bí ìkà bá rojọ́, ìkà kọ́ ni ó dáa? Ọkùnrin yìí pẹ̀lú ọ̀bọ̀jẹ̀kọ, èló ni wọ́n gbé fún un láti sọ oríṣiríṣi wótòwótò tó ń sọ lórí ayélujára, tí kò bá ní àsìkò láti ṣe ìwádìí jinlẹ̀ lórí iṣẹ́ ẹrú tí wọ́n bá gbé fún un, ó dáa kó pẹnu rẹ̀ mọ́. Gbogbo àwọn tí wọ́n rántí onírúurú ìgbésẹ̀ báyìí tí Yọmi Aliyu ti gbé sẹ́yìn ni wọ́n mọ̀ pé kò sí ẹnikẹ́ni tó ń rán níṣẹ́. Ṣe ló mọ̀ọ́mọ̀ lórúkọ obìnrin adájọ́ yìí láti fi ba gómìnà Adélékè lórúkọ jẹ́. Kí ló dé tí Aliyu ń dá sí nǹkan tí kò kàn án? Ṣé bí ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ni? Ó yẹ kí òun fúnra rẹ̀ lọ káàkiri láti gbọ́ nípa nǹkan rere táwọn èèyàn ń sọ nípa gómìnà Adélékè. Ìgbà yẹn ni yóò mọ̀ pé ẹ̀gàn rẹ̀ kò ní kí oyin ọmọ Adélékè ó mọ́dùn. Tó bá ní nǹkan tó fẹ́ gbà nínú ìjọba ní kó sọ jáde o. Ìjọba tó jàǹfààní ẹ̀ka ètò ìdájọ́ tó dúró re láti dé orí àléfà kò ní ṣe ohunkóhun láti tàbùkù irú ẹ̀ka bẹ́ẹ̀. Òtítọ́ tó dájú ni pé kò sí ọ̀rọ̀ àlùfàǹṣá tàbí ẹni tí ó lè ká ìjọba lápákò láti ṣe ohun tó tọ́. Kò sí ìjà kankan láàrin ìjọba àti ẹ̀ka ètò ìdájọ́. Àwọn oníkebèkebè
àti àríjẹ nídìí mọ̀dàrú ni wọ́n wà nídìí ọ̀rọ̀ náà. Ìmọ́lẹ̀ ti tàn nípínlẹ̀ Ọ̀ṣun o. Gbogbo àwọn aráàlú ni wọ́n ń ṣàdúrà fún gómìnà Adeleke lójoojúmọ́. Kò sí ọ̀rọ̀ ìbàjẹ́ kankan tí ẹnikẹ́ni lè máa lo ara rẹ̀ láti sọ nípa Adeleke tí àwọn èèyàn yóò gbọ́. A fẹ́ kí Aliyu mọ̀ pé ìbáṣepọ̀ tó dánmọ́rán ló wà láàrin ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti ẹ̀ka ètò ìdájọ́. Lóòrèkóòrè ni wọ́n ń gba owó àjẹmọ́nú wọn báyìí yàtọ̀ sí bí ó ṣe wà tẹ́lẹ̀. Nítorí náà ó ní kó sinmi agbájá o, kó jáwọ́ nínú irọ́ tó ń pa, kó gbájúmọ́ òṣèlú ẹgbẹ́ òṣèlú APC tó ń ṣe káàkiri.